Lagos Ibadan expressway. Kókó nìyẹn Southwest security stakeholder àti kọ lẹ́tà sí gbogbo àwọn commissioner of police, director of DSS, àwọn state mẹ́ta tí ọ̀nà Lagos Ibadan expressway tó wọ́n lè fẹ́ ti bẹ́ẹ̀. Ṣùgbọ́n wọn dáhùn káníkàjọ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Southwest security stakeholder. Àwọn director of SSS, commissioner of police wọn dáhùn. Even security adviser to the governor wọn dáhùn. Gbàgbó bí a ti wá kọ lẹ́tà sí àwọn gómìnà wọn dáhùn ká. Nígbà tó fi lè gbé former deputy DC University of Ibadan ká. Ìní ìgbà tó ń yíwọ́ lọ Lagos Ibadan expressway ní òtí bẹ́ẹ̀ state mọ́ báyìí kò láti bọ́ sínú ìwé ìròyìn. Pé ẹ̀yin gómìnà tí ọlọ́pàá ò bá àláwọ̀ wa ṣèbẹ́ yìí ní Àmọ̀tẹ́kùn lọ́wọ́. Ẹ jẹ́ káwa Southwest security stakeholder group náà bá Àmọ̀tẹ́kùn ṣiṣẹ́ na flush gbogbo àwọn criminals wọ́n wà ní Lagos Ibadan expressway. Bẹ́ẹ̀ bá ṣe àdìṣe fún ara wọn. Olùgbé kó ṣe sọ̀rọ̀ yẹn especially the governor of Oyo state wọ́n ṣe rúlà àwọn Àmọ̀tẹ́kùn sí Ìbàdàn. So gbogbo láti òkèèrè títí wọ Ìbàdàn every 2 kilometers or 3 kilometers ẹ̀rí Àmọ̀tẹ́kùn pàtó ló standby lọ́sùn lọ́sì. Mo rò pé pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ yẹn lọ́tọ̀ àwọn òpin responsibility àwọn ni wọ́n ti ṣe ìwọ̀nba tí wọ́n lè ṣe. Ó ní adé ẹ̀kọ́ nínú intelligent ìmọ̀ pé àwọn ọmọ wa tó wà ní various community wọ́n collaborate pẹ̀lú wọn. So mélòó la fẹ́ kà nínú àwọn ọ̀pọ̀ tó ti ṣẹlẹ̀ tí a ti respond lé lórí. Nínú àwọn ọ̀pọ̀ tí mo ti ṣe kí n tó dé ipò ààrẹ ọ̀nà kakanfò. Ó dẹ̀ pé gbogbo ìjọba tí ó wà lórí oyè àti gómìnà àti presidency àti local government kò sí ẹyọ kan tó sọpọ́ọ̀tì position ìlànà àti débẹ̀. Ọlá Ọlọ́run, ọlá àwọn èèyàn gidi kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá onímọ̀ jẹ́. Tí a bá wo ibi tá a ti ń bàbọ̀, mo rò pé mẹ́ta náírà ní wọ́n wà bẹ́ẹ̀. Wọ́n ní tá a bá wo ibi tá a ti ń bàbọ̀, tá a bá wo ibi tá a bá dé. Mo ní mo mọ ibi tí mo ti bẹ̀rẹ̀, mo mọ ibi tí mo bá dé, mo mọ ibi tí mo ti bẹ̀rẹ̀, mo mọ ibi tí mo lọ wí tẹ́lẹ̀, gbogbo ògbó lọ́yà o, bàbá lọ́yà o, bàbá gbogbo ògbó lọ́yà o, bàbá gbogbo ògbó lọ́yà o, àlẹ́ ló wí pé mo mọ ibi tí mo ti bẹ̀rẹ̀, mo mọ ibi tí mo bá dé. So mo fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ Ọ̀yọ́ state. Mo dúpẹ́ lọ́wọ́ ènìyàn ọba láyé lẹ́yìn tí wà lẹ́yìn tí ẹ wò pé wàhálà wa pọ̀ àgàgà bàbá wa ọ̀wá ajérò ìfapá báyìí ní ṣe ìgbésí ayé wa kọ́kọ́ o àti Zaki ọba àlúwa náà ojú ní yájá ní o pẹ̀lú òtútù o ìjọ kàkùkà kàfẹ́ lọ ṣiṣẹ́ OPU ní abroad bẹ́ẹ̀ náà ni ọba kí ni wọ́n máa ń bèrè lọ́wọ́ kí ni tábìlì máa ń bèrè tó bá ti gbé ààrẹ àbàdì rí bẹ́lá ọba bẹ́lá ọba onígbàyè wọ́n gbé ọdún fún wa adọ́kàwọ̀ lọ sí ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè
láti lọ kó àwọn ọmọ Yorùbá jọ lórí àṣà àti ìṣe ẹgbẹ́ yóò ṣe ẹgbẹ́ ìjàmbára òun là ń pè ní OPU Oòduà Progressive Union. àwọn ọba yìí gbìyànjú ó ti ẹ̀jẹ̀ pé akérò bá ṣàṣà ọmọ yìí yẹ̀ wá sẹ́gbẹ̀ẹ́ ni lábẹ́ ètò ìdájọ́ òun tẹ̀lé wa mọ́. àwọn ọba alẹ́ close mọ́ gan ló ọba ní ọba tó close mọ́ abọ́ lẹ́kọ̀ọ́ ìgbàwá ní cat ó mo níbi kan mo ní ilẹ̀ lẹ́yìn tá ẹ̀ sábẹ̀ jáde nígbà tó adúpẹ́ lọ́wọ́ adẹ̀fẹ́ àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ kábíyèsí bàbá yé ìgbé iṣẹ́ tí bàbá yẹn ṣe fúnlẹ̀ Yorùbá tó lọ nìyẹn o.